olúwa wa orúkọ rẹ̀ ti níyìn tó káàkiri gbogbo àgbáńlá ayé. Ìwọ tó gbé ògo rẹ kárí àwọn ọ̀run kò sáfiwé rẹ bàbá àgbà. Ní títóbi o tóbi títí ayé ò gbà ọ́, ọ̀run ló fi ṣe bùgbé rẹ. Ó wá fayé ṣàpótí ìtìsẹ̀. Kábíyèsí Olódùmarè ọba tó dáhùn gbogbo lódù. Gbogbo tó dá dáradára ní ara iṣẹ́ ọwọ́ rẹ tó dá wá yìn ọ́. Ó wá ń gbórúkọ rẹ ga, ó wá ń fògo fún ọ bàbá àgbàlagbà oyè. Àní Ọlámide Abike Amusan ọmọ Àdìsá aya Ọlánrewájú mọ́pẹ́ wá fún ọ. Ó dúpẹ́ oore ìgbà tá a ti bí sínú ayé láti ìgbà ìrákòrò títí tó fi dàgbàlagbà. Ó ní ẹ ṣé o Mèsáyà. Ọmọ ọlọ́jọ́ bí abá ọyọ̀ abá ọyin bàbá lógo nítorí ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fi fẹ́ ọ kò nóǹkà. Torí bí kú ṣe ń pa lọ́wọ́rọ́ ọba mímọ́ fi ọ́ pamọ́ síbi ìkọ̀kọ̀ rẹ̀. Ilẹ̀ o ọmọ ọlọ́jọ́ bí ọmọ wọn nílùú Erin-Ile nípínlẹ̀ Kwara. Ìwọ lọmọ Ẹ̀rìnmòjé ọmọ Sàájà ọmọ ewé ńlá dọ́gbadélẹ̀ Ẹ̀rìnmòjé. Wọ́n ní ẹ má wẹ́rìn dógún. Wọ́n ní tẹ́ ẹ bá fẹ́ wẹ́rìn dógún. Wọ́n ní kẹ́ ẹ wá kó idẹ. Wọ́n ní kẹ́ ẹ wọ́ fà bàbà. Wọ́n ní kẹ́ ẹ wá bùn àjíperín. Wọ́n ní kẹ́ ẹ tọ́jú atare tán fi ń jímọ lójú oorun. Torí ẹni Ẹ̀rìnmòjé bá ta lọ́fà tí ò bá kú títí dọjú alẹ́ wọn a máa forí wọ́wé bí iṣu ni. Ẹ̀rìnmòjé ọmọ alúwà. Ilẹ̀ o ọmọ ẹlẹ́rìn. Ọmọ àdàwọ̀n yọ́yọ́yọ́yọ́. Ọmọ àdàwọ̀n gìrìgìrìgìrì. Wọ́n kọ́ba tó lẹ́rú tó níjòyè téégún wọn. Mo kí ẹ ọmọ Ẹ̀rìn ọmọ Sàájà. Ọmọ ọlọ́jọ́ bí olówó orí rẹ̀ ń kí ẹ. Ọlánrewájú Amusan ó ní í ṣe ọ́ pẹ̀lẹ́. Ó ní obìkóbíkú rẹ̀ dànù. Ó ní kó gbó bí orógbó. Ó ní tọ̀tún tòsì tẹ́yẹlé fi ń kóre wọlé. Ní kí ire ó máa fi wọlé olólùfẹ́ òun ọ̀wọ́n tó ń ṣọjọ́ bí. Màmá Kórèdé Màmá Martins ó ti ṣọdún èyí náà o. Àṣọdúnmọ́dún ló ń ṣàwọ àṣọdúnmọ́dún. Ojú rẹ̀ ti rọ́dún lórúkọ Elédùmarè ọba mi kó o ṣe lúgbalúgba rẹ̀ nínú àlàáfíà.